Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Farabalẹ̀ gbọ́ mi dáadáa. Tọ́lọ́run bá kádàrá rẹ láti rí fídíò yìí, kíra rẹ kú oríire, nítorí pé ìwọ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́. Àwọn kan á máa sọ pé kí ni wòlíì máa ń sọ náà. Ẹlòmíà sọ wípé kí làwọn wòlíì tuntun dé. Ẹlòmíà àti ẹ̀wá ní ti wòlíì Michael pọ̀, kò lè yí ẹ. Tó bá jẹ́ pé à ń fàṣírí sílẹ̀ tí ó confirm ni, ó ṣeé ṣe káwọn èèyàn ti jáde pé kó confirm, ṣùgbọ́n Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ kó sì máa confirm. Má gbé orí rẹ kalẹ̀ kí wọ́n pa ọ́, nítorí ẹni tí wọ́n bá pa ní tiẹ̀ gbé. Ọmọ ológo tó bá lógo láyé tètè dira rẹ lámùrè káyé má bàa bà tiẹ̀ jẹ́. Jẹ́ fún ẹni iṣẹ́ tú ìwọ̀n àánú kan. Àkọ́kọ́, a máa ṣiṣẹ́ ìdábí padà. Tí ayé bá sa ògùn sí ọ, tó bá rí iṣẹ́ ìṣe, jẹ́ ẹ sọ fún ọ, kò sí bí wọ́n ṣe fẹ́ gbógun tó, kò sí bọ́ ṣe fẹ́ ta ọfà yẹn tó. Ẹni tó bá wà nídìí iṣẹ́ yẹn, tó bá sa ògùn yẹn sí ọ, tàbí tó bá robi rù ọ, ọjọ́ tó bá ti ṣe iṣẹ́ yẹn, ọjọ́ yẹn ni ọ̀nà máa dí mọ́, ó máa ráre tó máa fi kú láyé ni. Tó bá ní aṣọ 10 tẹ́lẹ̀, ó máa di aláṣọ kan. Èèwọ̀ ọbẹ̀ ni wípé kí wọ́n má sa ògùn sí ẹ, èèwọ̀ ọbẹ̀ ni pé kí wọ́n má ta ọ lọ́fà. Báwo lo ṣe lè ṣe? Nǹkan kékeré ni, iyọ̀ yìí lo nílò. Bá mi lọ gẹ́ẹ̀tì iyọ̀ pẹ̀lú bàtà ẹsẹ̀ òsì tó ti wọ̀ dáadáa. Tó bá ti gẹ́ẹ̀tì bàtà ẹsẹ̀ òsì tó wọ̀ dáadáa, bá mi bu iyọ̀ báyìí sí orí ẹsẹ̀ bàtà ẹsẹ̀ òsì rẹ yẹn. Tó bá ti bu iyọ̀ sí, jẹ́ kó tó yìí báyìí. Buyọ̀ sí dáadáa, buyọ̀ sí dáadáa, buyọ̀ sí dáadáa. Tó bá ti bá mi buyọ̀ sí dáadáa, mú ìka yìí, ìka yìí, ìka yìí, ìka yìí tí tó sì ní o, tó sì ní wàá lò, fi tọ́ láàrin báyìí, fi ọwọ́ ju kòtò rẹ̀ láàrin báyìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe gbé sí, nítorí ẹnìyẹn máa ráre kú ni. Èèwọ̀ ọbẹ̀ ni pé kó má ságùn sí ọ. Tó bá ti wá dà sí orí bàtà ẹsẹ̀ òsì rẹ, ó wá gbìyànjú, ó ka Psalm 35 sí lẹ́ẹ̀kan. Tó bá ti ka Psalm 35 sí lẹ́ẹ̀kan, wàá wá porúkọ Olúwa yìí. Já èlò fi jà, já èlò fi jà. Wàá pè sí ní ìgbà 9 tó bá jẹ́ ọkùnrin, tó bá jẹ́ obìnrin ìgbà 7 ni. Já èlò fi jà. Iṣẹ́ tó lágbára ni o. Ó wàá gbé sínú ìrìmọ̀júmọ́. Tó bá di láàárọ̀ kùtùkùtù kó tó bá yàn sọ̀rọ̀, ibi tó ti gbé bàtà yìí sí tí ìrì ti pa yẹn, ó wàá dà sínú omi tó lè tó ọ wẹ̀. Ó lè fi ọṣẹ wẹ̀, ó lè fi kan wẹ̀. Tó bá wẹ̀, ó máa ń ṣiṣẹ́ lára ènìyàn ní oṣù 3 ló fi ń ṣiṣẹ́. Obìnrin náà oṣù 3 ní fi ń ṣiṣẹ́ lára. Kò sírú oògùn tí wọ́n lè sàṣẹ láyé. Babaláwo tó bá gbéṣẹ́ fún, wòlíì ni tàbí àfáà tó bá gbéṣẹ́ fún pé ó máa ṣẹlẹ́yà tó máa fi kú láyé ni. Iṣẹ́ tó confirm ni. Àfi tí ó bá ṣiṣẹ́ yẹn lára rẹ nìkan ló kù. Jẹ́ gbé kalẹ̀. So wá rí ti ẹsẹ̀ ọ̀tún, tọ́lọ́run bá kádàrá rẹ tó rí ṣe. Ìwọ tí ọ̀nà bá wá dí mọ́, tí ọ̀nà dí mọ́ gágá tí ò sọ́nà mọ́, tó wá dàbí pé ayé ti rù ọ́ pin wípé ò lè jẹ́ nǹkan kan mọ́. Bó bá jí lójúmọ́ tó gba ibi iṣẹ́ rẹ lọ, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń tà jù ọ lọ, gbogbo ọ̀nà ló ń jí. Àwọn èèyàn tí ẹ fẹ́ rí ọ sójú, ṣe ni wọ́n kórìíra rẹ bí ìgbẹ́. Wọ́n ní àwọn kan máa ń gbàdúrà, wọ́n ní ìyà tó jẹ bàtà Olúwa má jẹ́ ó jẹ mí. Ìyà tí ń jẹ bàtà tí ń jẹ lòmíràn. Wá bàtà ẹsẹ̀ ọ̀tún, buyọ̀ sí lórí báyìí. Tó bá ti buyọ̀ sí lórí, mo fi Ọlọ́run bẹ́ẹ̀, farabalẹ̀. Eléyìí kò le rárá. Ìka ọ̀tún rẹ tààrín ló fi tẹ̀ ní àárín báyìí. Tó bá ti fi tẹ̀ ní àárín báyìí, ó wá bá mi ka Psalm 2 sí. Psalm 2 sí pẹ̀lú orúkọ mímọ́ ìjà àgbà. Tó bá jẹ́ ọkùnrin ni á pè nígbà 9, tó bá jẹ́ obìnrin ìgbà 7. Psalm 2 yẹn ẹ̀kan ni wàá kà sí. Wàá gbé sínú ìrìmọ̀júmọ́, wàá dà sínú omi ìwẹ̀. Oṣù 3 lòun náà fi ṣiṣẹ́. Tó bá rí ṣe, gbọ́ mi, gbogbo bí tẹ́sẹ̀ rẹ bá dé láyé, gbogbo bí tẹ́sẹ̀ rẹ bá tẹ̀ láyé, gbogbo bẹ̀ ni wọ́n máa ti ṣe ọ́ lóore, tó máa ti ṣe ọ́ láàánú. Ó confirm. Orúkọ mi ni wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí.
májẹ̀mú iṣẹ́ yìí tí mo fi bẹ̀ nítorí Ọlọ́run òun ní pé jọ torí Ọlọ́run bá mi share rẹ̀ kó sì fàdúrà ránṣẹ́ sí mi. Fún wọn tó fẹ́ pè mí sórí nọ́mbà mi 07016014790 tàbí 08108778741. God bless you. I love you all.